ìkéde pàtàkì fún gbogbo ọmọ Yorùbá àtàtà láti ilé-iṣẹ́ ìrù ẹkùn security network kó bá lè dára ní o. Ojú òní ti gbogbo wa ní ṣàṣedànù, a ní ṣàṣetì láṣẹ Olódùmarè. Mo ti ń sọ̀rọ̀ yẹ tipẹ́ tàdé tí ń ju àwọn nọ́mbà kan síta tipẹ́tipẹ́. A tún máa ju nọ́mbà yẹn síta lénìí. Láṣálẹ̀ yìí màá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láṣálẹ̀ yìí. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ wípé ní ṣíṣe náà rán mi wá. Èmi kọ́ ni mo ránra mi. Ṣùgbọ́n nínú tán rán mi wá yẹn mo lè jẹ́ kọjá ń tán rán mi lọ. Kó bàa lè dá náà ni. Àní dídàkudà. Ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ pé iná èsìsì kì í jòyàn lẹ́ẹ̀méjì. Bẹ́ẹ̀ ni ohun tó bá ti ṣe ní rí. Ènìyàn tún ní fún lórí ọ̀fẹ́ kó tún padà kó tún ṣe èèyàn rí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi àtẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Tẹ́ bá lórí ọ̀fẹ́ láti wà lábẹ́ ètò yìí, ẹ bá mi share ẹ̀ dáadáa. Ẹ dẹ̀ bá mi pè àwọn ojúlówó ọmọ ọkọ wọlé. Ilé wa àtọ̀nà wa ò ní dàrú. Ẹni títí ẹ ti jóná kò ní kó ná mọ́ títí wa. Ìran àgbàrá kì í fòkòtò. Lọ́kùnrin lóbìnrin ire ayé wa ò ní fòwárù. Mo mú ìkéde pàtàkì wá lórí ọ̀rọ̀ ìrù ẹkùn security network. Ìrù ẹkùn security network ó wá fún ààbò ilẹ̀ kóòtù òjìrè pátápátá. Security network, ìrù ẹkùn security network ó wá láti wá mú ìdùnnú àti ayọ̀ sí ọkàn ọmọ Yorùbá. Ìrù ẹkùn security network kò wá láti wá mú ìpòrúurú ọkàn ìbànújẹ́ fún ọmọ Yorùbá. Ìrù ẹkùn security network kò wá láti wá sọ ààbò ilẹ̀ Yorùbá di fíafíà. Ṣé mọ̀ pé ọ̀gá wa tí Ọlọ́run gbéṣẹ́ yẹn lé lọ́wọ́, ẹ gbọ́dọ̀ tó ti ń sọ látijọ́ yìí pé ìrù ẹkùn security network kájọ kóra wa papọ̀ ká fọ ilẹ̀ bàbá wa mọ́ ní ìrù ẹkùn security network wà fún. Ẹ ti rí ní àtijọ́ tó ti kéde ẹ̀ pé ìrù ẹkùn security network ìjọba ti fi òǹtẹ̀ lù. That means tòsí tẹ́yìn olóyìnbó ń pè ní approval. Láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn dìgbòlugi agbésùmọ̀bí tó ń jáde síta lọ́tún tó ń jáde síta lósì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní attack ìrù ẹkùn security network torí wọ́n rí i pé ọ̀nà àbáyọ ti dé fún ìran Yorùbá. Ẹ̀yin àgbà Yorùbá náà lẹ́dẹ̀ máa ń sọ wípé olè kì í jà àyàn kó mọ̀ ṣe lójú fèrè. Àwọn bàbá wa jọ̀wọ́n ànádẹ̀ máa ń sọ pé ní tẹ́nìyàn bá dáwọ́lé tí ò bá rí alátakò irú nǹkan bẹ́ẹ̀ ìgbẹ̀yìn ẹ̀ òun dà. Ṣùgbọ́n ohun téèyàn bá dáwọ́lé tí ọ̀tá jáde lọ́tún tó dá jáde lósì tónítọ̀ ń bá tan brain orí ẹ̀ kalẹ̀ dáadáa ó pẹ́ ní tó dára ló máa bọ́ sí. So àwọn tí Ọlọ́run gbé ilé-iṣẹ́ ìrù ẹkùn security network lé lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn aláṣẹ, wọn ò fẹ́ kó dàbí àwọn tara ti bíbà yìí tí wọ́n fi ọmọ Yorùbá ń powó. Tó jẹ́ pé the purpose tí àwọn bàbá wa ẹjọ́ wọn àná fi dá ẹgbẹ́ OPC lẹ̀ tí wọn ò lò lórí ẹ̀ mọ́, tó jẹ́ pé wọ́n kàn fi ń gbowó lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni. Àwa ò dẹ̀ fẹ́ kí ìrù ẹkùn kó dà bẹ́ẹ̀. We don't want to miss this opportunity, the great opportunity that we have now. A dẹ̀ ti ń gbọ́ oríṣiríṣi kùkùn rajà káàkiri làwọn aláṣẹ iléeṣẹ́ ìrù ẹkùn security network náà wá ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Èkó ni, Ògùn ni, Ọ̀yọ́ ni, Ọ̀ṣun ni,
Èkìtì ní, Oǹdó ní, Kwara ní, tó fi dé Kogi ní ìlú ẹkùn ti ní aṣojú kọ̀ọ̀kan méjì méjì ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tá a dẹ̀ ti ń fi nọ́mbà wọn sí ìta látijọ́ yìí. wọ́n wá ní ká sọ fún yín tẹ́ bá rí ẹnikẹ́ni tó pè yàtọ̀ sí nọ́mbà tá a pè yìí tá a fẹ́ pè jáde tèmi fẹ́ pè jáde torí màá fi ojoojúmọ́ máa pè àwọn nọ́mbà yẹn tó bá lóun ni òun jẹ́ kan nínú àwọn aláṣẹ wọ́n ní kán ra gbá wọ́n ní kán ra kòkó bá aṣá sùn onítàn fẹ́ gba yín ni o kì í ṣe láti iléeṣẹ́ ìlú ẹ̀kọ́ security network o. tí èèyàn kan bá jáde síta sá tó bá ní àwọn fẹ́ ra wọ́n ní kán máa dá owó uniform láti iléeṣẹ́ ìlú ẹ̀kọ́ security network bí ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè kì í ṣe láti iléeṣẹ́ ìlú ẹ̀kọ́ security network onítàn fẹ́ gba yín ni ó fẹ́ lù yín ní jìbìtì. ẹ má jẹ́ ká fún wọn lórí ọ̀fẹ́ kán sọ ìlú ẹkùn lẹ́nu. àwọn tó wà ní ìdí ìkòkò ọbẹ̀ ìlú ẹkùn tí wọ́n tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ kán máa ṣe ọbẹ̀ ìkòkò nídìí ìkòkò ìlú ẹkùn àwọn ò gbé ọ̀pá òró dání bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ gbé ọ̀pá kaṣú dání. ààbò ilẹ̀ Yorùbá làwọn dìde fún. if anybody bá jáde síta pé ìlú ẹkùn security network òun fẹ́ máa ṣe nǹkan báyìí òun fẹ́ máa ṣe nǹkan báyìí tí ẹ bá ti rí headline paper ìlú ẹkùn security network tó dẹ̀ ní signature olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà májàsọ́lá à ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ọmọ nbá ti kú ọ̀tá Àbáyọ̀mí wọn lálákọ̀ọ́rí ọmọ ti lọ orí yọmí orí jàjọ ògùn lọ tí ò bá ti ní signature wọn nú òfo ni o. mo lè sọ wípé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ló rán mi níṣẹ́ yìí ṣé mi pé mo sọ lẹ́ẹ̀kan mo ní níṣe náà rán mi wá èmi kọ́ ni mo rán ra mi níṣe náà rán mi wá torí àwọn bàbá yẹn rí i pé property wọn làwọn lélẹ́yìí tẹ́nìyàn bá dẹ̀ ní property tó ní dúkìá tí ò bá mójútó wọn á sọ dìdàkudà mọ́ wọn lọ́wọ́ ni mo fi ń sọ wípé any letter ẹ gbọ́ mi dáadáa o èmi ò dẹ̀ bẹ́ nìkan níjà lórí ọ̀rọ̀ yìí ká máa ní pé bàbá Èkìtì ń bá èèyàn kan jà ní ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti sọ pé àríjàgbá ni mí ẹ má bínú ẹ̀jẹ̀ tó fi bí mi ni ṣùgbọ́n níbi àwàdà láti máa rí òtítọ́ ọ̀rọ̀ any letter tí ò bá ti ní headline paper ìlú ẹkùn security network ṣe ń gbọ́ mi mo kàn tán náà yẹn ní kẹ́ ẹ lè rojú mi màá pàǹsì yìí kó má lọ bójú mi jẹ́ tí ò dẹ̀ ní signature olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi onítàn fẹ́ gba yín ni o onítàn fẹ́ gba yín and thank God majority of you know pé kì í ṣe ibi ló pa olóyè Sunday Ìgbòho Òòṣà àkùrọ̀ títí ẹ ti lómi inú kí òjò tó rọ̀ sí kéje ó tó dé àkùrọ̀ ẹ ti lómi nínú Ọlọ́run kàn fi ìfẹ́ ìran rẹ̀ sí lọ́kàn ni ló fi fọlọ́ntì gbogbo tó ní pé Olúwa èmi rèé rán mi. I always say that the Yoruba we must not miss this opportunity. ẹ̀yin náà ti rí ìgbésẹ̀ tó máa Adéyẹmọ gbé báwọn kan bá pè ní content ẹja gbà bẹ́ẹ̀ wọ́n bá pè ní propaganda ẹja gbà bẹ́ẹ̀ wọ́n bá pè ní pé ó ń ṣe fíìmù ní ẹja gbà bẹ́ẹ̀
sinimá ló fẹ́ ẹja àgbà bẹ́ẹ̀ kán pé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ní bàbá àsùwé bàbá àsàlá kọ̀mẹ́ndíà ẹja àgbà bẹ́ẹ̀ but let every one of us protect Ìrẹ́kùn security network. Mo tún sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ bàbá Èkìtì ni mo bá kọ lẹ́tà sí yín ní orúkọ Ìrẹ́kùn tí mo ní hi bàbá Èkìtì a fẹ́ kọ́ ọ́fíìsì Ìrẹ́kùn sí local government mi a fẹ́ kọ́ ọ́fíìsì Ìrẹ́kùn state mi a fẹ́ kọ́ Ìrẹ́kùn sí ọ́fíìsì sí ojú òfurufú bàbá Èkìtì fẹ́ gbà yín ni ṣe gbọ́ mi tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá máa wáyé á wáyé láti òkè tí àwọn lọ́balọ́ba máa mọ̀ ń pa ẹ̀ ṣe mọ̀ pé mò ń tẹnu mọ́ Ìrẹ́kùn did not belong to anyone agbé Sunday Ìgbòho kalẹ̀ látọwọ́ Olódùmarè wá tí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá dẹ̀ tán ṣùgbọ́n ẹ̀ so kò sí kì í ṣe ọlọ́dàn nìkan ló máa jáde not only one person kì í ṣe èèyàn kan ló máa jáde síta tá a kọ lẹ́tà tá a máa kọ lẹ́tà sí ẹ̀yin èèyàn ọmọ Yorùbá àtàtà Ìrẹ́kùn rán anybody láti gbowó fọ́ọ̀mù lọ́wọ́ ẹnikẹ́ni o torí a ti ń gbọ́ pé àwọn kan ń béèrè fún owó fọ́ọ̀mù ọmọ Adéyẹmọ ti wá síta pé Ìrẹ́kùn security form kò tí ì sí nǹkan kan tó ń jẹ́ fọ́ọ̀mù NIN náà ní ká máa gbà ọ̀fẹ́ dẹ̀ ni ọ̀fẹ́ ló bá dé ọ̀fẹ́ ló bá dé tẹ́nìyàn kan bá sọ pé mo fẹ́ join Ìrẹ́kùn tó ní kó lọ mú 10,000 wá ẹni tó ń fẹ́ gba ẹni bóyá ọbẹ̀ ti tán nílé wọn kò rówó ọbẹ̀ múlẹ̀ ńlé ni ló fẹ́ gba ẹ̀ ó fẹ́ gba yín ni o Ìrẹ́kùn did not send anybody out láti lọ máa béèrè owó máa béèrè anything behalf of Ìrẹ́kùn ó lè dọ̀lá báyìí kí bàbá Èkìtì kí n pe àwọn ti tèmi kí n pe ambassador ní kí n pe brother mi Azeez pé mo fẹ́ ra shoe that is my own cup of tea but anybody tó bá jáde síta tó kọ lẹ́tà tàbí tó pè yín pé láti iléeṣẹ́ Ìrẹ́kùn wọ́n ní ká pè yín ká béèrè irọ́ ni irọ́ ló bá dé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run let us use everything to protect any information tẹ́ bá fẹ́ gbọ́ lórí Ìrẹ́kùn tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Koiki Media tẹ́ ẹ gbọ́ lẹ́nu Mr Wisdom àwa yìí náà tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu wa eléyìí tó kù fẹ́ẹ̀kì ni tẹ́ gbọ́ mi àwa máa ntọ́ máa gbé sókè tọ́ máa ní ká gbé síta la máa gbé síta lọ́wọ́ tá a wà yìí Ìrẹ́kùn ò béèrè anything lọ́wọ́ ọmọ Yorùbá Ìrẹ́kùn